Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin olùgbọ́ wa tí ẹ ń wò wá níbikíbi tí ẹ bá wà. Èyí ni ìkànnì Muinet TV. Ẹ máa rí àwọn àgbékalẹ̀ èdè Yorùbá láti ọwọ́ Muinet Entertainment tí a pè àkọlé rẹ̀ ní Yorùbá máa sọ pé. Yorùbá a máa sọ pé a kì í dé maroko sin ọlọ́rọ̀. Èyí túmọ̀ sí wípé àbí ó jẹ́ bí ìkìlọ̀ fún wa wípé ká má ṣe gba ìṣe oníṣẹ̀ṣe. A kì í dé maroko sin ọlọ́rọ̀. Yorùbá lásà, ẹ má jẹ́ ó parun.